Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú má jọ́sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ̀lẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́. so n tó jẹ́ kí àwọn àrùn oríṣiríṣi pọ̀ láyé ni pé a ya nǹkan ìbílẹ̀ sílẹ̀ àtẹ̀lé mọ́. ṣe rí bẹ́ẹ̀ bí àwọn bàbá wa ṣe mọ̀ jọ ọwọ́ èèyàn báyìí wọn a máa wò àtẹ́lẹwọ́ báyìí ṣe ọwọ́ ti tèmi kò papọ̀ mọ́tọ́mọ tí mo bí ti yín kò lè papọ̀ mọ́tẹ́lùmí nílò òyìnbó ni wọ́n fura sí ní wọ́n fi ṣe tom print ọwọ́ ni bàbá àgbà wa máa wò bàbá Egbeji àgbà Gbàdàmọ́sí Ògúnníran Egbeji ọwọ́ yẹn ni wọ́n wò wọ́n fi ìwọ báyìí ó kọ rẹ ni bí o ti ṣàṣìṣe rẹ o bí ilé yìí nǹkan báyìí ní ṣẹlẹ̀ ń bẹ̀ o ogun báyìí ní ẹgbẹ́ tí o ẹni báyìí kí ló kọ rẹ o ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ ntòsí ṣe rè wọn wá máa ń ṣe kinní kan tí wọn kọ ṣe fún yàn nígbà tí bàbá mi ń bẹ wọn ò ní kí èèyàn lọ rè wá ewé ìtìpọ́nlá abìfà gbúrúgbú bàbá fẹ̀gbọ́n tán kó tó fàbúrò wá fẹ̀gbọ́n bá ṣe mí lóore ó tó kàbúrò ìtìpọ́nlá àmì dé abìfà gbúrúgbú ewé ìtìpọ́nlá yẹn yọ ìjà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ tí mo sọ fún yín mo fi Ọlọ́run alààyè ní gbogbo bàbá mi ti ṣe nù mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀jà ẹ wàá fi sójú ọlọ bàbá mi ò ní kí n lọ tá a bá ti lè lọ dèédé ọṣẹ téèyàn ó fi wẹ̀sùn ní ọjọ́ méje náà láàfin kù àmóyin láwa ikú sẹ́ni pé yóò fojú di agbọ́n Yorùbá wọ́n wàá pín sí ọ̀nà méje kankan yóò kánà ní ó fi máa wẹ̀ yóò wá máa wẹ̀ nígbà tí ọjọ́ bá ti búra tẹ̀pẹ́ tọ́jọ́ bá ti sílẹ̀ bá ti sú ní yẹ́bà wọn tẹ̀pẹ́ bí lọ́ba lọ́jọ́ bá ti kú ilẹ̀ tiẹ̀ ti sú nígbà tí ọba jí báyìí inú ìmọ̀lẹ́ ayé rẹ̀ ní òbí sí àgbẹ̀ ayé ló sì máa yí padà ìgbà yóò rojú ráàyè àwọn oṣó kan ní bájà ní àjẹ́ kan ní ó jẹ́ ìtúwọ́ asínà tí tó ń dóògùn ọ̀jẹ́ kéèyàn má gbàgbé kan bílẹ̀ lóòótọ́ ìrọ́pọ̀ o àmọ́ bàbá mi lọ sọ fún mi tó bá ti lè rí irọ́ nǹkan kan tó pọ̀ òríjìnà rẹ̀ wà ọwọ́n ni torí òríjìnà ni wọ́n fi ṣe irọ́ ni báwo bá sọ pé àwọn tí ń polówó àwọn tí ń sọ̀rọ̀ nípa oògùn dúdú irọ́ wọn ti pọ̀ jù àwọn oníṣègùn bílẹ̀ àwọn babaláwo irọ́ wọn ti pọ̀ jù irọ́ pọ̀ jù báyé ṣe rí ni ọ̀pọ̀lá ni ló ń jíṣẹ́ tí a pè sí. ló ń pa orí ọ̀fẹ́ Ọlọ́run mo wà l'Ógbómọ̀ṣọ́ mo sọ fún yín pé orúkọ tèmi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ oyè bàbá mi ni bàbá mi bọ́ bẹ́ẹ̀ èmi náà bọ́ bẹ́ẹ̀ bí ẹ bá ti dé Ògbómọ̀ṣọ́ kó kàn sọ pé òun lọ sọ́dọ̀ Alhaji Sulyman Egbeji ní làkà òkété ibẹ̀ lọ́fíìsì wa wà ní baálẹ̀ jẹ́rù ilé alága a sì lọ ọ́fíìsì lẹ́kọ̀ọ́ náà ní Abraham Adesanya shopping complex number 58 ní òní pánù lọ́fíìsì àbáyé ọkọ̀ ojú sí lẹ́kọ̀ọ́ AP báyìí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́fíìsì ní wà bẹ́ẹ̀ la lọ́fíìsì nílùú òyìnbó náà wọ́n lọ́fíìsì Ṣakí lápẹ̀nẹ́tẹ̀ báwo la lọ́fíìsì l'Àbújá káàkiri náà mo nílò ṣùgbọ́n àmọ́ Ògbómọ̀ṣọ́ lè mi gangan wà ẹni tó bá fẹ́ rí mi tí ìbá kí n bá travel kú Nàìjíríà mo wà níta bá lọ sí research nípa ìwé àti gbò tí mo bá lọ náà nínú iṣẹ́ méjì iṣẹ́ tẹ́lẹ̀ mi náà nù. ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi tí ẹ bá fẹ́ pè mí bóyá yálà àlàyé lórí tí mo sọ yìí àbó tiẹ̀ níbèrè mi kéèyàn pè mí sí 080-335-80664 zero number mi ní 080-20-40-59
59 54. Ọ̀dà fún tẹ béèrè òní egbògi kan bẹ tí bàbá mi máa ṣe fún yàn tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an. Ewé ewúro tá à ń jẹ lọ́bẹ̀ òní mo ń ṣàlàyé iṣẹ́ díẹ̀ tí ń ṣe torí àkókò wa tá a bá ti gún a gún ṣoṣoṣoṣo a wà fún omi rẹ̀ jáde a ní fomi sí o òun gangan lómi rẹ̀ tó wáyé pápá yìí pé inú ẹ̀rùn la fẹ́ ṣe kò sómi níbẹ̀ a kọ́kọ́ dà sínú omi fún bí ìṣẹ́jú 5 a wà wọ̀n a wà yan omi ara rẹ̀ a wà gún tá a bá ti gún a fún omi ara rẹ̀ a wà fi iyọ̀ díẹ̀ sí tá a bá ti fi iyọ̀ díẹ̀ sí ọmọ ìyá mi ó ti dògùn sẹ́ni tí mo sọ ni tí ìgbóná bá kọlu ọmọdé tàbí àgbàlagbà measles tẹ́ bá ti fẹ́ra la tó bá fọmọ díẹ̀ ojú ẹsẹ̀ ní ọ̀nà tí wọ́n bá sọ̀yàn lóògùn àbúrò ẹ̀yàn lálàá jẹ nǹkan lójú orúkọ tó bá lè mú síbí kan bẹ̀ bàbá kọ́ gbàgbé ẹ̀ tàbí bá da kòkòrò bòyàn lára kòkòrò ẹyí tó ti lóògùn oríṣiríṣi tí ọ̀lọ́ kó fi rárá kó sì mú mẹ́ tàbí èèyàn bá tẹ oògùn mọ́lẹ̀ ẹsẹ̀ yìí ń dàrú láàmú tiẹ̀ mójútó ẹ̀ kọ́ máa fi rá tó sì kó mẹ́ tàbí inú bá ń rún yàn tí ń sàn yí kí bóyá ìpàkì kan ní bóyá ọgbẹ́ ẹnu kan ní dàlámù kọ́sàmù. bàbá mi máa ń tọ́jú rẹ̀ àwa náà sì ń tọ́jú rẹ̀ tí ó sàn pátápátá tí ò ní padà wọ́n tí ò ní wíyá máa lo oògùn tí ó fi wá jáde láyé rárá o yálà ọlọ́wọ́ kan nú ni yálà ó mùmùkùmù torí àwọn tó bá mùmùkùmù tó bá pé mùmùkùmù ló mú tó fi ní akọ ọ̀gbun náà tí fi ṣe kátàkátà tó fi ní ọdẹ orí mùmùkùmù tó bá tó mú yóò tó padà àfi ká kọ́kọ́ ṣe ájò òbílẹ̀ fún tó fi jẹ́ pé ọjọ́ oní bá sunmí ẹ̀ náà ní kọtí síbẹ̀ ilé ewúrẹ́ bá làpálàpá gbé ewúrẹ́ ọ̀gbọ̀dọ̀ jájẹ́ àbẹ́yìn rí ewúrẹ́ kọjá ewúrẹ́ làpálàpá rí ilé ewúrẹ́ ọ̀gbọ̀dọ̀ jájẹ́ yóò mọ owó kò ní wù mọ́ wọ́n fi sẹ́ni o ẹgbẹ́ lóko débẹ̀ ni kò ní wù mọ́ tí àwọn yóò wù mọ́ láti ṣàtọ́jú ẹ̀ fún àrùn ọpọlọ ìdí tí ìgbàgbọ́ Yorùbá lórí àrùn ọpọlọ wọ́n yàtọ̀ sí tolóyìnbó ní Yorùbá fi ń rí tọ́jú sàn òyìnbó gbàgbọ́ pé kò lè san bí àwọn ẹ̀jẹ̀ rúru nǹkan báwọn ìgbàgbọ́ òyìnbó lórí rẹ̀ yàtọ̀ sí ti Yorùbá a máa lọ kò sí àìsàn Ọlọ́run gan sójà máa nínú ìwé mímọ́ pé kò sí àìsàn tí ò lóògùn. Bàbá ní gbogbo nǹkan la lè wò èèyàn fi rẹ̀ ìwé Olódùmarè nù bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n a sọ ibi tá a dún nímọ̀ jù èyí tá a dún nímọ̀ jù ẹjẹ́ á gbé báyìí pé tó bá ti lówó èèyàn nù tàbọ̀ bá jẹ́ àrùn ara tó wà lọ ìtọ̀ ṣúgà ni o ẹ̀jẹ̀ ríru ni o jẹrẹ kan ni o egbò àdáàjínà kan ni o àbí ogun ayé kan nílé èèyàn bọ̀ ni Ọlọ́run wa máa lò wá láti lè padà lẹ́yìn rẹ̀ ìdí tí iṣẹ́ tí Yorùbá fi yàtọ̀ sí tolóyìnbó nù area of specialization wà fún olóyìnbó bóyá àwọn tí ń tọ́jú àrùn ọpọlọ ni kò ní tọ́jú nǹkan mi tí a bá ti wá orí bẹ́ẹ̀ o wọ́n ń tọ́jú àrùn ọpọlọ lóòótọ́ wárápá àrùn ọpọlọ náà ni àrùn ọpọlọ ni yóò bàbá wa máa wò sàn wọ́n fi ṣe ni o ọ jẹ́ wípé gìrì ló bí sí la torí gìrì á máa bí ẹsẹ̀ Ifá kan ló sọ bẹ́ẹ̀ wọ́n ní amúlélé amúgangan adúlá fún Ọ̀rúnmìlà Ifá ló wọ́n fò kó àlùsí bọ́fà lùfọ̀sùn ọba àlùfọ̀ ní bá bóun sùn ní tipátipá ọba àlùfọ̀ lóun ọ̀fẹ́ Ọ̀rúnmìlà ló bá sùn lágídí ó ti bá bá òun sùn tipátipá ọmọ pálíbọ̀ òun ó bì fún ọmọ tipátipá lòun ó bì fún ló bí wárápá Ọ̀rúnmìlà sí gbogbo bì náà nù wọ́n ní tábà lòun fi tàrí ẹ̀ jáde àlùbọ́sà lòun fi sàkó òbú lòun fi gbogbo ẹ̀pọ̀ ìjókòó ní gbogbo ẹ̀pọ̀ lára wọn bí a ṣe mọ̀ pé Yorùbá máa ń fi wárápá séèyàn ní òfin dá kéèyàn máa lo nǹkan bí orin tàbí búrọ́ọ̀ṣì tí fi ń fọnú kọ́ máa ṣe ní kọ́ máa fi síbi tó bá lọ́jọ́ wò kọ́ máa gba ẹ̀nì kankan gbọ́ torí tí ọwọ́ ìwọ́n bá ba pákó. pọ́sọ̀tì mi tọ́wà ń ta ìkíní náà èyí tí mo kọ́kọ́ sọ sítórì rẹ̀ fún yín tí mo ní àwọn òyìnbó gbé lọ sí Amẹ́ríkà ń pa àwọn research tí wọ́n ṣe wádìí lórí ẹ̀ fún tuberculosis tó gbé lọ sí Amẹ́ríkà náà ó ní mo kọ́kọ́ sọ ní tubercular capsule àwọn ara àwọn owó tí wọ́n ní mo fún mi yẹn láfi dá ilé iṣẹ́ tá à ń ti ń produce egbògi tẹ́ bá ráwọn egbògi mi ní pharmacy ẹ̀ lè mọ̀ pé mi mo ṣe torí ó dàbí oògùn òyìnbó à ń ṣe capsule à ń ṣe tea à ń ṣe tablet à ń ṣe powder mo ní tubercular capsule ó wà NAFDAC registered àwọn NAFDAC register ẹ̀ torí mo ní factory l'Ógbómọ̀ṣọ́ bí wà ní factory l'Ékòó ní Ìta Sanni ní Ṣàgámù factory ńlá ni tá à ń produce egbògi ìbílẹ̀ bẹ́ẹ̀ mo ní lawafin tea ìyẹn ń dojúkọ àìsàn ìtọ̀ ṣúgà mo ní hyperc ìyẹn ń dojúkọ ẹ̀jẹ̀ ríru tàbí àrùn ọkàn
sẹ́rí sulafin yẹn náà òun náà tó pancreas ṣe pancreas yẹn ni Yorùbá pè ní àmọ́ tí máa ń níyọnu téèyàn fi máa ń ní àrùn tó ṣúgà a tún wá ń ṣe lawafin tea lawafin yẹn powder ni tẹ bá rí kò sẹ́ni tó ti lò ọmọ àwọn ìṣẹ́ ń gbọ́ mi wọ́n àwọn tó ti lò ó wọ́n béèrè káàkiri gbogbo lọ gbogbo àwọn tó ti lò lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ti lò káàkiri ó wà fún oògùn jẹ̀díjẹ̀dí la pè é ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe pọ̀ ó ṣiṣẹ́ fún ẹni tí máa ń wọ́ ọmọ tí ń ṣàwárí ó ṣiṣẹ́ fún ọkùnrin tí àtọ̀ rẹ̀ bá ti lẹ̀ ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí àbí ẹni tó bá lẹ̀ láti ṣe aya ọkọ ìyàwó rẹ̀ tàbí obìnrin tí ara rẹ̀ ti kú tó ọkọ rẹ̀ bá ń bá ṣeré kò tiẹ̀ ní mọ̀ kọkùnrin lọ́dọ̀ òun iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an ó ṣiṣẹ́ fún bẹ́yìn bá lóyún àbí bá mú ròyìn a sì wá ṣe one stone ògùn bà ó dára fún ibà púpọ̀ ibà malaria ni a ṣe nǹkan rẹ̀ jáde ibà typhoid fever ni a ṣe nǹkan rẹ̀ jáde tó jẹ́ ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ a ṣe nǹkan rẹ̀ jáde yellow fever náà bẹ́ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣe àwọn ògùn olómi náà o gẹ́gẹ́ bí alẹ́gìdìgbà orúkọ ògùn mi kan nù alẹ́gìdìgbà all power alẹ́gìdìgbà fọkùnrin àwa tó ṣe royal zebra ìyẹn ló ń ṣiṣẹ́ fún obìnrin ni ọkùnrin ni ọmọdé ni àgbà ni òun yẹn ń fọ ẹ̀jẹ̀ àtọ́ ara ọkùnrin ṣe olómi la ṣe yẹn àṣẹ olómi rẹ̀ àṣẹ ọlọ́tì rẹ̀ à ń pè ní royal zebra àṣọ òṣìṣẹ́ tí ń jáde léṣe wá pọ̀ kódà à ń ṣe shinap lọ́tọ̀ tí ń jáde lọ́tọ̀ royal zebra shinap. ẹ bá ń kọ́ bẹ́ẹ̀ bá ti gbé kọ́ ẹ pé ọmọ tí ewé àtegbò bí torí pé tí kì bá ṣe pé oògùn bàbá mi dáa gbé kalẹ̀ tí àwọn world organization tí wọ́n fún mi ní compensation owó ńlá dollars tàbí sanwó fún mi a lè rí àwọn ẹsẹ̀ yìí bá débi tá a bá dé yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ìbílẹ̀ náà lọ́gbọ́n ní eré ń bẹ nínú ẹ̀sìn ṣùgbọ́n kò síjà. ọmọ ìyá mi ìbéèrè lálẹ́ béèrè òun mo gba gbogbo ìjọba Nàìjíríà kódà gbogbo àwọn aṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan táǹgbẹ́ nìkan fúnra pé ìtí wọ́n fi ń dààmú kí lórí ọ̀rọ̀ ajé epo nìkan ewé àtegbò là wà mo fi Ọlọ́run tó dáyé tó dá ọ̀run búra agúnmu bàbá mi kan bẹ agúnmu tá a ṣe sílẹ̀ agúnmu gbogbo ṣe ni agúnmu tá à ń sọ yìí tí èèyàn bá ti ní àrùn ọkàn àbọ̀bọ̀ ní àrùn kíndìnrín tí a máa lọ sí dialysis tí a máa ń pààrọ̀ ẹ̀jẹun tí èèyàn bá lò kó tó lò fún ọ̀sẹ̀ kan náà ni ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbádùn mi dáadáa ọwọ́ àgúnmu ẹyọ kan tí ìjọba Nàìjíríà bá dìvẹ́lọ́pù ẹ̀ owó tá a máa rí tíjọba máa rí ń bẹ̀ àtọ̀ sí pé ẹni tó ní oògùn náà yóò rí ṣe ọ̀la gbogbo Nàìjíríà ewé àtegbò tọ́lọ̀ fún wa lórí ọ̀fẹ́ tá a máa yí o Ọlọ́run fún Yorùbá lágbára gan ṣùgbọ́n àwọn ìjọba ọ̀ka kún. èmi náà Ọlọ́run ṣe iléeṣẹ́ kan fún mi àpè ní Sulaworks Tradomedical International Nigeria Limited ibẹ̀ la ti ń ṣe gbogbo ń tà ń ṣe mo gbà ládùúgbà pé Ọlọ́run ó ti bá mi sọ di ní ńlá kó wá jẹ́ ogún àrọ́mọdọ́mọ. ó tún máa lókè sí. bẹ́ẹ̀ náà ni mo fàṣekú ń bẹ lọ́hùn fún iléeṣẹ́ nígbàtí gbogbo nǹkan nígbàtí ni nígbàtí bàbá mi ń bẹ òun lọ sọ fún mi pé ìjọ kan wà táwọn ò ní sí máa wò kí n fojú síṣẹ́ yìí o nígbà tí mo fojú sí nígbà náà ni mo wá ń jèrè rẹ̀ láéláé nígbà tí wọ́n bá máa rántí iléeṣẹ́ yín Ọlọ́run jẹ́ wọ́n máa rántí rẹ̀ sí rere pé nígbà tá a fẹ́ dá iléeṣẹ́ ilẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní o nígbà náà lọ́hùn lọ́wọ́ adi ní láì Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yóò wọlé agbára tó fi sínú ewé àtegbò tí bàbá ẹ̀ nìkan ò lè sọ pé òun ló dá ewé àtegbò lẹ́yìn Ọlọ́run. orúkọ mi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo olú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ nọ́mbà mi ni 080-335-80664 080-335-80664 Zen nọ́mbà mi ni 080-20-40-59-54 080-20-40-59-54. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú
májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹlẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.